Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ̀rí tí mo bára sọ ní òní ni ọ̀wọ̀ àwọn ajínigbé. Ọ̀wọ̀ àwọn ajínigbé. Ẹ rí i pé lọ́tún ló sì ń ṣe nǹkan tá à ń gbọ́. Mo ṣàlàyé kíní rí ní fídíò mi ní that was last year. Oníwọ̀ tó bá mọ àdúrà ṣe tí o sì tún bìlífù rú nǹkan báyìí lóòótọ́ ọlọ́ọ̀bá lọ́ba tó ń sọ yẹn àdéhùn ẹni sọ̀rọ̀ mi ti yé bẹ́ẹ̀ tí àní sọ pé nítorí pé Ọlọ́run sọ wa ká máa wá fi okùn ọ̀gẹ̀dẹ̀ ká máa fi gun ọ̀pẹ sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí bí Ọlọ́run ṣe fún wa ní ọgbọ́n nílẹ̀ Yorùbá òun náà ni ó tún fún wa ní àwọn nǹkan tí a tó lè mọ̀ fi pè sọ̀rọ̀ mi ti yé nígbà tí a bá ti pè ní Ọlọ́run tí a bá fi irú nǹkan báyìí sápò tí àwọn kidnappers tí wọ́n ń gbéyàn nu mọ́tò tí wọ́n dórí tèèyàn tí wọ́n kàn wòyàn tí wọ́n ṣe nǹkan fún yàn ìsọ ọlọ́ọ̀bá náà ló wà lára nǹkan yẹn torí kò sí nǹkan kan tó lè sọ yàn àyàfi ìsọ Ọlọ́run ọba kò sí nǹkan kan tó lè sọ yàn àyàfi ìsọ Ọlọ́run ọba àbí ìwọ tí o fẹ́ gun igi ọ̀pẹ ẹ̀sìn tó wá okùn gidi táwọn fi ń gun ọ̀pẹ tí wọ́n pẹ́ gbogbo èròǹgbà ẹ̀ńgbà yẹn ni pé okùn yẹn ló jẹ́ kó dúró bẹ́ẹ̀ kọ́ okùn kọ́ ìsọ ọlọ́ọ̀ba ló wà lára okùn tó fi mú ẹ dúró sọ̀rọ̀ mi ti yé ìsọ ọlọ́ọ̀ba kò ní fi gbogbo wa sílẹ̀ gbogbo ẹni tẹ́ bá rí àmì sí ẹ bá mi ṣe àmì. So èyí tí mo wá bára sọ ní òní ni bí a ṣe ń lo igi bambú sọ̀rọ̀ mi ti yé igi bambú tí ò ju báyìí lọ dédé báyìí ti tó sọ̀rọ̀ mi ti yé sẹ́ríṣẹ́ yìí a lè fi protect ilé nítorí àwọn olè a lè fi protect mọ́tò nítorí olè a lè fi sí àpò ara wa tá a bá ń travel torí pé bí àwọn ajínigbé Ọlọ́run má jẹ́ kí a ṣe kòǹgẹ́ wọn tọmọtọmọ tayátayá tẹbítẹbí taratara Ọlọ́run má jẹ́ ká ṣe kòǹgẹ́ wọn sọ̀rọ̀ mi ti yé ìsọ ọlọ́ọ̀ba tó wà lórí wa látìgbà tá a ti wà ní kékeré tá a fi tó báyìí Ọlọ́run kí ìsọ náà kọ́lọ́ mọ́ mu kò ní ara wa fẹ́rí tá a bá fẹ́ ṣiṣẹ́ aago kan ọ̀sán ní gẹ́gẹ́ a lè ti dúró síta gbangba tó bá ti di aago kan sọ̀rọ̀ mi ti yé ẹ wá jẹ́ kí sẹ́wọ̀n pé tá a bá wá bambú ìyẹn ọparun báyìí ọparun ó máa ń ní ihò níbí báyìí ẹ jẹ́ ká wọ́ èyí tó bá ní ihò tó bá fẹ̀ díẹ̀ ó máa ń ní ihò níbí báyìí kíní kan wá jẹ́ bàríà tí ó máa ń gáìdì ẹ̀ níbí báyìí tó jẹ́ pé gbogbo nǹkan tá a bá bù sí bíbá yìí kò ní jáde níbí báyìí gbogbo nǹkan tá a bá bù sí bíbá yìí kò ní jáde níbí báyìí tó ti yé tó bá ti wá di aago kan ọ̀sán ní gẹ́rẹ́gẹ́ aago kan ọ̀sán ẹ jẹ́ ká bu yẹ̀pẹ̀ ní ìta ká rọ́ sínú ihò kan nínú ihò yìí wá jẹ́ ká fi ẹyọ atari ẹ jẹ́ ká rọ́ kúnkún dáadáa ká fi ẹyọ atari kan ká fi lé lórí tá a bá ti fi lé lórí ẹ jẹ́ ká fi òwú ká fi di ẹnu ẹ̀ kó má bàa dànù ẹ jẹ́ ká lọ tọ́jú ẹ̀ tó bá ti di aago kan òru ẹ jẹ́ ká tún bọ́ síta ká bu yẹ̀pẹ̀ aago kan òru ká tún bu sínú ihò kejì kí sì ihò àkọ́kọ́ mọ́ o ihò kejì kó kún ká fi ẹyọ atari kan ká fi lé lórí ká fi òwú akẹsẹ̀ dì tá a bá ti wá mú wọlé à ń pè òwú kan ní òwú akẹsẹ̀ tá a bá rí ẹ jẹ́ ká lọ ra òwú ní fámásì ẹ jẹ́ ká tẹ́lẹ̀ kó má tóbi jù ẹ jẹ́ ká fi kíní tá a bu yẹ̀pẹ̀ sí ẹ jẹ́ ká gbélé lórí ẹ jẹ́ ká wé gbogbo ara ẹ̀ ní òwú yẹn ká wá fi òwú funfun àti òwú dúdú ká fi wé dáadáa ká fi ṣe kíni ká fi wé kó kọ́fà ẹ̀ dáadáa wá jẹ́ ká wá àwọ̀ funfun sọ̀rọ̀ mi ti yé ká wá fi àwọ̀ funfun pa gbogbo ara ẹ̀ ká rán pa tàbí ká fi gọ́ọ̀mù lẹ̀ sọ̀rọ̀ mi ti yé ẹ jẹ́ kó máa wà ní àpò sẹ́ẹ̀rí tí kíní tó bá ń wà ní àpò lágbára Ọlọ́run òru àti ọ̀sán wọn kì í pàdé ni o àṣírí ni o kì í ṣoògùn o torí pé àṣírí ni bàbá ògùn òru àtọ̀sán wọn kì í pàdé ẹni tí ó gbé ẹ pa ò ní pàdé wọn ẹni tí ó ṣe láburú ò ní pàdé wọn ẹni tí yóò jí ọ gbé ò ní pàdé wọn sọ̀rọ̀ mi ti yé àwọn kan máa ń sọ pé tírú nǹkan bẹ́ẹ̀ bá wà ní ara ó máa tún dènà ire rárá o kì í dènà ire o
sọ̀rọ̀ mi ti yé kì í dènà rẹ̀ o torí pé nǹkan tó ń já burú nìkan ni ó máa dènà sọ̀rọ̀ mi ti yé tí kidnapper bá ń bọ̀ níwájú o ò ní pàdé wọn nínú kó jẹ́ pé wọ́n ti lọ kó tó débẹ̀ tàbí kó jẹ́ pé o lọ tán kan tó dé wàláhì bó ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn lágbára Ọlọ́run tá a bá dẹ̀ fi sínú mọ́tò náà ò ní di jí gbé sọ̀rọ̀ mi ti yé tí ó bá wà nínú ilé tá a bá fi kọ́ sí ẹnu ọ̀nà ilé olè ò ní wọnú ilé náà tí ó bá dẹ̀ wà níwájú ṣọ́ọ̀bù wa tá a bá fi kọ́ ẹnu ọ̀nà nínú ṣọ́ọ̀bù pé ṣé ń ta gbangba olè kò ní ráàyè wọ ibẹ̀ lágbára Ọlọ́run ẹ̀rí kò jù bẹ́ẹ̀ lọ èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí wọ́n jẹ́ ẹni tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé wa ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi ta ṣe àtẹ̀yí ta ṣe torí pé ètí àti ìṣe pọ̀ ju ètí àti ìṣe lọ. Ìbà o Mr. Mutiu wà pẹ́ láyé o. Ìbà o Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wà pẹ́ láyé o. Ìbà o Ọlátíbóyè wà pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agbóyanlá ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ ní kú eré ìgbà o. Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wà pẹ́ láyé o. Ìbà o Ọlátíbóyè wà pẹ́ láyé. Ìbà o Mr. Mutiu wà pẹ́ láyé o. Ìbà o Ọlátíbóyè wà pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agbóyanlá ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà o. Ọlátíbóyè wà pẹ́ láyé.